Ẹ kú dédé àkókò yìí, ìròyìn yàjóyàjó ni mo mú wá ṣẹ́tí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé Emefiele yóò bọ́ nínú wàhálà tó wà yìí báyìí? Èyí lohun tí adájọ́ ní kí wọ́n ṣe fún o. Bàbá rí èèyàn tó sọ pé ọ̀gá àgbà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Godwin Emefiele máa tètè bọ́ nínú wàhálà tó kóra rẹ̀ sí. Ó ń parọ́ ni o, nítorí pé àìpẹ́ yìí ni adájọ́ àgbà ilé ẹjọ́ gíga kan tó ń gbọ́ ẹjọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ pàṣẹ pé kí wọ́n gba àwọn dúkìá olówó iyebíye kan tí wọ́n ló fọ̀nà èrú kó jọ lásìkò tó wà nípò, pé kí wọ́n kó fún ìjọba àpapọ̀ ilé wa o. Iwájú onídàájọ́ Dẹ̀yìndé Adéolú ti ilé ẹjọ́ gíga tó wà ní Èkó ni wọ́n fojú Emefiele bà lọ́jọ́ Ẹtì ọjọ́ Friday ọjọ́ 1 oṣù kọkànlá ọdún yìí. Àwọn dúkìá olówó iyebíye tí wọ́n gbà lọ́wọ́ Emefiele ní ìpín ìdókòwò ní iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní Wisdom Global Fund Limited Trust àti mílíọ̀nù $2 owó ilẹ̀ òkèèrè. Yàtọ̀ sí èyí o, adájọ́ náà tún ní kí wọ́n gba àwọn ilẹ̀ àti ilé olówó iyebíye kan tó wà lágbègbè Ìkòyí nípínlẹ̀ Èkó lọ́wọ́ Emefiele. Ẹ̀sùn tí wọ́n fi kan Emefiele ni pé kò lè fi ìdí ibì gan àwọn owó tó fi ra àwọn dúkìá náà rẹ̀ múlẹ̀ fún ilé ẹjọ́ o. Wọ́n ní owó oṣù rẹ̀ lásìkò tó fi ń ṣiṣẹ́ ní báńkì Zenith àti lásìkò tó fi ń jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ báńkì àpapọ̀ ilé wa kò tó láti fi ra àwọn dúkìá olówó iyebíye tí wọ́n bá lọ́wọ́ rẹ̀. Ṣá o, agbẹjọ́rò Emefiele ọ̀gbẹ́ni Ọlálẹ́kan Òjó ti rọ adájọ́ pé kó síjú àánú wo oníbàárà òun o, kó sì má ṣe pàṣẹ pé kí ìjọba àpapọ̀ gbé ẹsẹ̀ lé dúkìá Emefiele. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára 24 bàbá